ọ wá fèsì àwọn nǹkan kan nínú rẹ̀ àjò láyé. àwọn ọ̀tá kan bẹ tí wọ́n máa jogún bá. inú ọ̀tá tí wọ́n jogún bá lọ tó bí. gbogbo àwọn tó bá bá àwọn òbí rẹ̀ wọ tí wọ́n fi lọ tọ́lọ̀ ń wá dá wọn láre látara tiẹ̀ wọn ò nígbà. ó jogún ọ̀tá nì látara wọn. ọ wá jogún ọ̀tá àfa rẹ̀ tó fẹ́ máa gbókò ẹ̀ ga. gbogbo àwọn tí wọ́n bá bá àfa rẹ̀ wọ tó fi lọ tí wọ́n bá náà rò ó jogún ọ̀tá yẹn. kọ́sẹ̀sẹ̀ wá kú tiẹ̀ fúnra ara rẹ̀ gan tó dé bá. ó di mẹ́ta láàrin mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ fẹ́ yí. ó wà máa fèsì sàlẹ́ǹjì lọ́tún ó fèsì sàlẹ́ǹjì lósì. níjọ́ míì bí wọn bá bẹ̀rẹ̀ àjò bẹ́ẹ̀ ìrìnàjò máa ń smooth. tó bá dàrí kan ó lè fì. bó ṣe fi ọ́ tó òrùpọ̀ tán ni kì í tán. wọ́n ní ìyá tí ń jẹ gún bọ̀ òjò tí ń pa gún bọ̀ ọjọ́ ti pẹ́. ẹni bá a sojú rẹ̀ ló lè sọ. àmọ́ bá a bá kú ìṣe ọ̀tàn ẹni bá a ṣubú lé tó dìde. 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 ọpẹ́ lọ. ìrìn àjò ayé ẹ̀dá láyé ìjọ kan náà kọ́ ní dé. tí èèyàn bá sì bẹ̀rẹ̀ ìrìn àjò láyé níjọ́ míì ìrìn ayé àyàn tọ́lọ́ ń bá ṣàánú rẹ tọ́ra àwọn èèyàn tó kalẹ̀ bí ọkọ̀ tó dé. ọlọ́run á ní kíni ọ̀ya. ìjọ mi ò ní rèèyàn tó kalẹ̀ bí ọlọ́run ó kàn fi ọ̀sẹ̀ kò ń gẹ́ ni. ìfihàn ṣe kò ń gẹ́ látara àfa àtọkọ ni. àfinisẹ kò ń gẹ́ látara àfa àtọtọ ni. pẹ̀lú gbígbàdúrà àwọn òbí. ọlọ́run wá tó arúgbó ẹ̀ pọ̀. torí mọ̀lánà ṣe Kamaluddin Al-Adabi ẹgbẹ́ látàlá àníhùn tí a bá wo bàbá Shehu Tajul Adabi àfàgbà tí Shehu Kamal náà gbogbo àná máa dákọ̀ àfàgbà wọ́n rí pọ́lọ̀ ń fa wọn sí kò ń gẹ́ látara àfàgbà. ìfi wọn ṣe kò ń gẹ́ ní gbogbo àwọn amáké bàbá náà lọ́dọ̀ bàbá oníyanjú ọlọ́run tún fà wọn náà ṣe kò ń gẹ́ látara bàbá wa Shehu Kamaluddin Al-Adabi. bọ́lọ̀ ń bá fèèyàn ṣe kò ń gẹ́ bẹ́ẹ̀ tó sóríire ó kú bó ṣe fẹ́ lò. téèyàn bá bẹ̀rẹ̀ pọ̀ fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ ọ wá fèsì àwọn nǹkan kan nínú rẹ̀ àjò láyé. àwọn ọ̀tá kan bẹ tí wọ́n máa jogún bá. inú ọ̀tá tí wọ́n jogún bá lọ tó bí. gbogbo àwọn tó bá bá àwọn òbí rẹ̀ wọ tí wọ́n fi lọ tọ́lọ̀ ń wá dá wọn láre látara tiẹ̀ wọn ò nígbà. ó jogún ọ̀tá nì látara wọn. ọ wá jogún ọ̀tá àfa rẹ̀ tó fẹ́ máa gbókò ẹ̀ ga. gbogbo àwọn tí wọ́n bá bá àfa rẹ̀ wọ tó fi lọ tí wọ́n bá náà rò ó jogún ọ̀tá yẹn. kọ́sẹ̀sẹ̀ wá kú tiẹ̀ fúnra ara rẹ̀ gan tó dé bá. ó di mẹ́ta láàrin mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ fẹ́ yí. ó wà máa fèsì sàlẹ́ǹjì lọ́tún ó fèsì sàlẹ́ǹjì lósì. níjọ́ míì bí wọn bá bẹ̀rẹ̀ àjò bẹ́ẹ̀ ìrìnàjò máa ń smooth. tó bá dàrí kan ó lè fì. bó ṣe fi ọ́ tó òrùpọ̀ tán ni kì í tán. wọ́n ní ìyá tí ń jẹ gún bọ̀ òjò tí ń pa gún bọ̀ ọjọ́ ti pẹ́.
ẹni bá aṣojú rẹ̀ ló lè sọ àmọ́ bá a bá kú ìṣe ọ̀tá ẹni bá aṣojú lè tó dìde. ẹni bá ṣubú 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 lè tó dìde. ọbẹ̀ lọ́mọdá nítorí inú ibi tó ṣòro gbéjù lẹ́kọ̀ọ́ yìí Èbúté Mẹ́ta ni. èmi ọ̀rá àwọn tí wọ́n gbórí ilé ń bẹ̀ tí wọ́n gbé dalẹ̀ wọ́n pẹ́rìsì ni àwọn àdìsúnkún náà lọ́lọ́run yọ lọ kọ́lọ́run yọ jálẹ̀ kódà àwọn míì wọ́n kókó ń bẹ̀ lọ bòmíì ni wọ́n tó wù ó ṣòro àwọn ẹ̀mí tí ń kọ́ńtúrò bíi pọ̀ àmọ́ tí wọ́n bá wo bí ní àjò yẹn ṣe ń bọ̀ tó wá bá dédé Al-Qur'ani wọ́n sọ Suratul Ibrahim kọ́ ó ń sẹ́ kiri wọ́n sẹ́ kiri. ó ṣeun ìlànà kíríyàn ẹ̀yà mẹ́rìnlá ìnàbí ìdánigálá àyà tí lè kò lè sọ̀gbà ìṣàkóso. ọlá ní Musa. ní àwọn ọlọ́run ọba lára Musa ń sẹ́ ọlọ́run ó fi gbogbo àwọn ànábì ọlọ́run ọba yìí kìí ṣe pé ọlọ́run rorò débẹ̀ ó fi wọ́n pàfọ́ọ̀mù kalẹ̀ fáwọn tá à ń bọ̀ lẹ́yìn àwọn ò rí màláìkà kankan èèyàn ni wá àwọn rí màláìkà tí ń wá látọ̀dọ̀ ọlọ́run ìyọ́wà jẹlòmíì títí nù wọn ó sì rọ́lọ́run lọ́rùn òun sẹ́ ọlọ́run ń ṣe gbogbo nǹkan yẹn fún ọ torí àwa táwa ń bọ̀ ní tó bá ti fẹ́ ṣe wá tẹ̀lé wá fẹ́ kọ̀ ọ́ kẹ̀kẹ́ gbé kan nù ànábì wọn ni pé ó ṣe lágbájá náà. arsalna. ọlọ́run ní Musa. ọlọ́run ara Musa ṣe pẹ̀lú kíni àmì àwọ̀ ọlọ́run. àná àkìrìjì kọ́ mọ́kàmínà sùúrù àti ìlànà. àní kọ́ bá mi kó wọn bá mi rẹ́síkù àwọn ọmọ Israel. mina sulumat ìlànà níbi òkùnkùn tí wọ́n á lọ bí ìmọ́lẹ̀. wọ́n dá kiri omi àyà mi lẹ̀. àti rẹ́síkù èèyàn ò yí sí kò yí sí o ìwọ̀n fi ń yé wa pé àti ṣiṣẹ́ ò yí sí o Musa ṣe bẹ́ẹ̀ iṣẹ́ tí mo bẹ́ẹ̀ nù ọlọ́run ni mo bẹ̀ Musa ojú ẹ̀ rí nǹkan o ọlọ́run ní látara ike mo ránṣẹ́ lọ jíṣẹ́ nì ojú ẹ̀ kan tí ó dédé rí wípé sẹ́kìrì àyà mi ńlá tí ibi tọ́lá ń bá ti lọ sẹ́kìrì àyà mi ńlá yìí tọ́dọ̀ ọ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọjọ́ tó ro lọ́lọ́run pè ní àyàmúláì ọjọ́ tí í ṣe ọlọ́run fúnra ara rẹ̀ tí àgbọ̀rọ̀ pọ̀ ọlọ́run ń gùn tó fẹ́ jẹ́wọ́ bó ṣe rí ní àyàmúlá àwọn ọjọ́ tí ń di sọ́ọ̀yà àwọn èèyàn àwọn ọjọ́ tí ń pààrọ̀ àwọn èèyàn rẹ̀ but problem tẹ̀dá ní ọlọ́run ní kí àyà yẹn tán. wà á tẹ́kiri omi àyà mi láyé nábì dàlíkàlà àyà tí lè kọ́ mi sọ̀bárì ìṣàkóso. ìmọ̀fẹ́ lò nù gbẹ̀yìn àyà òun ìmọ̀fẹ́ lò. ọlọ́run ní àmì ní ń jẹ́ eléyìí báyìí ọ̀rọ̀ Musa nì. lìkúlì sọ̀bárì ìṣàkóso. lìkúlì sọ̀bárì ìṣàkóso. ọ lè débẹ̀ ní fún ọ̀hún àfi tó bá ní sùúrù ẹlòmíì díẹ̀ ló kù báyìí eré rẹ̀ ti fẹ́ dé olótó báyìí yóò bá padà dé yóò wá sú ọ gbọ́dọ̀ jó sú ọ gbogbo ẹ̀dá tí ó bá ṣàṣeyọrí láyé kò gbọ́dọ̀ lẹ́mìí rẹ̀wẹ̀sì gbogbo ẹni bá lẹ́mìí rẹ̀ sì ò lè kógejá ire o ilé ayé tàwa yìí wọ́n ṣeré ń bẹ́ẹ̀ iléeṣẹ́ ni o a sì máa fà á náà ni táyì lọ a máa fà á ni torí kò sẹ́ni tó fẹ́ fi tiẹ̀ lẹ̀ fún ọ. èmi ló sì ní tọ́wọ́ mi náà rẹ tọ́jà kò bá ọ̀dẹ̀ ṣe ń jọ fà á.
gbogbo àwọn tí wọ́n lọ síwájú ní ìjọ kankan mo ti sọ lọ́pọ̀lọpọ̀ tẹ̀síìr tí tẹ̀síìr tọrọ bá máa Kùránì wá báyìí àfi kò tíráì kọ wọnú lọ́mọ tí ń wí Ànábì Nuhu alayhi salatu wa salam máa gbọ́gbà òun lọ́kọ́ kò jíṣẹ́ Ọlọ́run nínú Ọlọ́run ni mo ná Nuhu àtàwọn ìjọ rẹ̀ lọ́ba mi kìlọ̀ ọ̀yà fún wọn kí ẹlẹ́tọ̀ọ́rọ́ tó dé. Nuhu ọwọ́ abẹ́rẹ́ sẹ́ ọwọ́ àǹjíṣẹ́ tọ́lọ̀ fún olódù jíjíṣẹ́ ni mo jẹ́ Nasiru Mubin tó fojú hàn láàrin yín. Ètò mo wá sọ fún yín òun ni pé ẹ̀sìn Ọlọ́run ọba ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run ọba tẹ̀lé yóò fèrè ẹsẹ̀ yín yóò fìdí yín tẹ̀ bá tí ì sin lọ́run tẹ̀ ń tẹ̀lé Ọlọ́run. Yóò wá lọ yín rárá tásìkò yín ó fi tó. Nítorí básìkò yẹn bá ti tó Ọlọ́run ìṣẹ́jú kò ní gùn tẹ bá mọ̀ bẹ́ẹ̀ ni. Mi léèlà wọnà. Nuhu ni Ọlọ́run mo dìlífà mo pa àwọn àjọ mi léèlà nù. Mo pè wọ́n lóru mo pè wọ́n lọ́sàn-án bọ́ bá wá wò yí hùn nígbà tí Nuhu ti sọ pé ọ̀rọ̀ pé òru àná àtọ̀sán òní ó jù bẹ́ẹ̀ lọ wá lọ sáǹkà bútì àdìsánà nù hà ìlà kọ́ mi. Ìlà àmà àti lẹ́yìnlá wọn nà ara wọn. Jòkó àfa òun dí wọn lójú nù wọ́n bá sì ọ̀dà àyókù rẹ̀ ó ní lẹ́yìnlá nù àti lẹ́yìnlá wọn nà ara wọn àti 1000 years ó di 50 years ni. Kìí sọ̀rọ̀ tí ọjọ́ pọ̀lọpọ̀ ṣàṣeyọrí nù ọ̀rọ̀ pẹ̀rọ alẹ́ àná àtọ̀sùn òní náà ni kó sì máa gbádùn. Àti lẹ́láwọ́ náà ara tó rí wọn àti 950 years kéèyàn máa wá pariwo kó gbóhùn sókè kó tún lọ mẹ́tọ̀ọ̀dù míì kó tún gbóhùn sílẹ̀ gbogbo ọ̀nà lọ́gbà kó wá ṣe é bẹ̀ fún 950 years. Nuhu ni mo lè ṣe wàhálà yìí náà tó wọ́n ń sá fún mi ni. Ṣe ọ̀dà àṣọ. Fi àṣà ni. Kùránì wá fẹ́ gbé rìpọ́ọ̀tù wá. Ojú ń táwọn ẹni tí ń ṣe dáwà ẹni tí bá ń ṣiṣẹ́ tójú wọn máa ń rí ojú tí èrí kọ́mọ̀ lọ́mọdé orí ojú gbogbo àyín náà rí kọ́ lọ́mọdé orí ó ní Nuhu ó ní gbogbo àti ìbá ń pè wọ́n. Èdè rẹ̀ wọn ní ń wá kí n bá tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ti ẹ̀fẹ́ gbọ́ mi ó ní wọ́n àwọn ọmọ kan bá wọ́n á kí ibi tí pé eléyìí bù ohun rẹ̀ hàn wá létí. Ohun Nuhu ọwọ́ àrò bí a ṣe kọ́ ọ́bẹ tí wọ́n tún máa gbọ́ wọ́n wà lọ mú dúfè wọ́n tún wá mú dúfè wọ́n tún dàbò rí pé wọ́n fẹ́ gbọ́ ohun Nuhu. Wà á sọ̀rọ̀ èrò bá ṣèkí bá Nuhu ní kọ̀ mọ́ síbẹ̀ bí ìgbà tá a bá fi okùn sí ẹran lọ́rùn tá a ń fà tó wá kàn jí báyìí tí wọ́n wá lọ rú ó ní wọ́n takú wọn ò tẹ̀lé mi lẹ́yìn pé wọ́n á takú nìkan wọ́n tún wá ń ṣe mótómótó. Súnmọ́ èmi dáadọ́ òjì ara. Mo ní báyìí tọ́kùn sọ jẹ́jẹ́ pé ẹgbà fọlọ́run ẹ ṣe tọ́lọ́run ẹ tẹ̀lé Ọlọ́run bóyá ìhun ní bí wọn nú mo bá tún làwọn sókè mo bá tún lọ́gùn. Súnmọ́ èmi aláǹtúlà wá síwájútúlà ìṣe ara. Ó ní gbogbo mẹ́tọ́ọ̀dù ni mo lò mo pè wọ́n jẹ́jẹ́ mo làwọn sókè gbogbo mẹ́tọ́ọ̀dù ni mo lò pátápátá. Àfọ̀ní tó ṣẹ́gi bírù wá náà ó kànà. Mo sọ fún wọn mo ní ìjẹ́kì rọ́bà kan ẹwọ́ lọ́wọ́ bá yín lábẹ́ oníjọba tí ìforíjì ń lọ lọ́hùn. Ìrísílì sàmá
عليكم مدرارا. ẹ kó ń bí àwọn òòṣà yìí kó òòṣà kan ní ó fún yín lómi òòṣà kan ní ó gbà yín lẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣe é sì ìfarò yóò forí yìí yóò wá mọ́sàmá yín tí ọ̀rọ̀ jùmọ̀ yóò máa rọ̀jò fún yín. ويمددكم بأموال وبنين. owó yín á máa lékún ọmọ yín á máa lékún. ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. àgbẹ̀ lọ́pọ̀ nù yín kó so yín tí òye yọ bẹ̀rẹ̀ sí ní yé. ما لكم لا ترجون لله وقارا. Nuhu ní kí ló dé agídí yìí pọ̀ kí ló dé tẹ́lẹ̀ farabalẹ̀ kẹ́ ẹ tẹ̀ kọ̀kọ̀ fọlọ́hún kí ló dé tẹ́lẹ̀ farabalẹ̀ fọlọ́hún. وقد خلقكم أطوارا. ṣé bọ́lá ọba lọ́dà yín tóru ọ̀dà yín ní pélépélé. ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا. dídá tọ́dẹ̀ yín bí ọ̀bájọ yín lójú iṣẹ́ wá tiẹ̀ wòye sí sọ́mà kẹ́ owó ṣe gbé sọ́mà gunra wọn ni. وجعل القمر فيهن نورا. ọdẹ sọ́mà tán ó wá wò pé yóò difficult fún yín ọba tún mú un tá à ń pè lóṣù pa ó fi sílẹ̀ pé kó máa jẹ́ mọ́lẹ̀. وجعل الشمس سراجا. ẹ máa lòṣù pa lọ́sàn-án kẹ́ ẹ máa lòrùn lọ́sàn-án. والله أنبتكم من الأرض نباتا. ọlọ́run ò ṣe lásán ó fòṣùpá ó fi sí sámà ó fòrùn ó fi sílẹ̀ torí yín náà ni kọ̀ wá dé adó bẹ́ẹ̀ yín tó wá mú rìgbì jáde fún yín nínú lẹ̀kẹ́ lè ní nǹkan tẹ́ ẹ máa jẹ. ثم يعيدكم فيها ويخرجكم إخراجا. ibi ẹ ti kó bẹ́ẹ̀ bá mú rúgbìn sínú rẹ̀ ọlọ́run ò bá ẹ̀mú sínú rẹ̀ ẹ̀ tún wá mú ọlọ́run tún wá mú jáde padà fún yín bẹ́ẹ̀ náà lẹ́yìn ló ṣe padà sínú rẹ̀ tẹ́ tún jáde. والله جعل لكم الأرض بساطا. ọlọ́run ọba lọ́tẹ̀ búdò ọtẹ̀ fún yín ilẹ̀ yìí ọtẹ̀ fún yín pẹrẹsẹ kẹmà nílẹ̀ wo lẹ̀ bí ò ṣe gun ibo nílẹ̀ gun sí nìsín àwọn ò sì lè ṣe tiwa kọ́ máa gun báàbá ń lọ títì nìsín láti rí kan tó ṣe gbàgungbàkun ọlọ́run tẹ́tì ẹ̀ ọ pẹrẹsẹ. لتسلكوا منها سبلا فجاجا. ó ṣe bẹ́ẹ̀ fún wa ká lè gbin irúgbìn sílẹ̀ ká lè máa mú nǹkan jáde. قال نور ربي. tó obìnrin àwọn gbogbo method ọfọlọ́hún hàn kọ̀kọ̀ ọfọlọ́hún hàn ní gbangba ìgbà tí wọn gbọ́ níwọ̀ ọlọ́run. ربي إنهم عصوني. ó ní wọ́n lè má ṣẹ̀ wọ àmọ́ àṣọ ni wọ́n ṣẹ̀ mí tọ́rọ́ lọ́hùn ò kò rí báwọn o má wọ̀ tánà o bí ọba àgùkọ́ tá a mi ọlọ́run ó mú ọmọ àtòwọn ọlọ́run kọ síra wọn ìwọ ni ọ̀fẹ́ bí ẹ̀sán ọlọ́run kọ́ sọ fọlọ́run pé bá a mú un ìlú wù ní àṣọ ní wọ́n ṣẹ̀ mí ó fi tọ́ ọlọ́run lẹ̀ pé sùúrù tiẹ̀ lè gbé gbogbo ohun tí wọ́n ṣe yìí àbẹ́mi núhù àṣọ ní wọ́n ṣẹ̀ mí. واتبعوا ما لم يزدهم ماله wàwà aládọ̀ ilà sára wọ́n tẹ̀lé nǹkan tí ò lè lé wọn kún lówó kò lè lé wọn kún níyì kò lè lé wọn kún lọ́lá kò lè lé wọn kún lọ́mọ òfò ni ó lè wọn kún. ومكروا مكرا كبارا. wọ́n dètè létè tó ga gbogbo ọ̀nà ni wọ́n gbà dètè fi ni wọ́n dètè sínú ìlú ni wọ́n dètè ètè tí wọ́n dá sí mi pọ̀. وقالوا لا تذرن آلهتكم. gbọ́dọ̀ wọn tí wọ́n panu pàdé lórí gbọ́dọ̀ wọn ọba àwọn táwọn ń sìn àwọn òní ìfilẹ̀. ولا تذرن ودا. wá dánú ọlọ́wọ́n ọba wọn ni àní fi wá dálẹ̀ àní fi sùhálẹ̀ àní fi yẹ̀gú sálẹ̀ àní fi yẹ̀wú kọ́lẹ̀ àní fi násírálẹ̀. ó ní wọ́n nù lẹ́nu tó pọ̀ jù lórí ọ̀nà tí wọ́n mú tọ̀ yìí. àwọn alábòsí yóò lè rálékún kankan àánú náà ni wọ́n tún rí. mímọ̀nì ògbórin ó wá ṣe wàhálà yìí 950 years nígbà wọn pín lẹ́mìí tó wá sọ ọlọ́ọ̀ni ọ̀dà ìtòsí bí wọ́n ṣe nu nítorí tí wọ́n ṣe rí ọlọ́ọ̀ni mọ pẹ́rìsì wọn ó wá pẹ́rìsì wọn iṣẹ́ téèyàn wá ṣe fún 950 years kí ló rí kó sọ̀ntínú rí kó iṣẹ́ 1000 years ọkàn di 50 years péré nígbà tí ó dìgbẹ̀yìn ayé kí ni irú kí lórí ṣàjọ nígbà tó ń pa ní sẹ́tẹ́ fẹ́ máa lọ tó lọ́n sọ fún Núhù ní pé. gbogbo tó ní ọmọ píìkì wọn ẹranko ni àwọn èyí tó kú lẹ́wọ̀n náà píìkì ẹ̀ ní méjì 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 méjì
ìpè akọ àtabo àgùntàn akọ àtabo ewúrẹ́ akọ àtabo ràkúnmí akọ àtabo màálù ìtọ́padà rí kónú lẹ́yìn 1000 years ó di 50 years ìdí wọ́ bẹ̀rẹ̀ bí mo ti lọ́nu sọ́wọ́ ló sọ àbí ayé ti parí irọ́ gbogbo àwọn bàbá àtijọ́ òyìn náà ni wọ́n rí ojú wọn rí kò sí tí ó ṣẹlẹ̀ sẹ́nìkan lóhun tí ó ṣẹlẹ̀ sáwọn tiwájú wọ́n pè wọ́n rọ́ kò sí tí wọn ò pè wọ́n àwọn kan bá tí wọ́n lọ ni àwọn ti bìlífù pé nu tọ́lọ̀ nígbàgbọ́ sí tí Islam nígbàgbọ́ sí jù láyé téèyàn lè fi ṣẹ́kù láyé iṣẹ́ ni láyé yẹn bá ní à ṣé wàhálà yìí kó ẹ̀ máa sinmi díẹ̀ dé bàbá àtàná bá sinmi ní ó kọ́ wọn ò ní kú. iṣẹ́ yẹn pàtàkì àmọ́ kàn nírú iṣẹ́ téèyàn máa ṣe ni lọ́sọ́ọ̀tì hajj ọlọ́yẹ yẹ lẹ́bí náà mánu bẹ́ẹ̀ ni. wọ́n sì dùdú mábùdú rọ̀bà kún wọ́n fọ́ àlùlé kàlẹ́ lálàlà kó tó kólé o. máa wọ gbogbo ntọ́ka alẹ́bí náà mánu ó mọ̀ pé ń tẹ́lẹ̀ ẹgbẹ́ mi ọlọ́run ọba gbọ́ gbogbo ntọ́ka kalẹ̀ ń ṣiṣẹ́ kọ́ ni gbogbo ntọ́ka kalẹ̀ ń ìbàdàn àti ni kẹyọ tẹ gbogbo tó yà kalẹ̀ irun tó kì í rúkú tó ṣe sùjúdù tó ṣe gbogbo ojú ìrun lọ́nà kó síbẹ̀ wù nígbà tó ti wá ní àṣẹ yìí wù tán ó tún wá ní. wọ́n fọ́ àlùlé kàlẹ́ lálàlà kó tó kólé o. fọ́fọ́ àlùlé àìrọ́t ọ̀rọ̀ ni fọ́fọ́ àlùlé àìrọ́t ẹ ṣiṣẹ́ àmásẹ́tẹ̀ lè ṣe tí ọ̀sẹ̀ yìí kù iṣẹ́ rẹ ni iṣẹ́ yẹn kù iṣẹ́ rẹ ń lọ́wọ́ lọ sí ṣọ́ọ̀tì láǹbíyà nítorí ìrun ni wọ́n ti ń pè wọ́n àsìkò òun ti tó àyà kan ní abá mi kí wọ́n sọ kalẹ̀ ń bẹ̀ jahannam haimatan ọlọ́run gbogbo wọn ni mo ṣe níjọba gbọ́n ni mo ṣe gọ́fìmẹ̀ntì wọ́n mọ̀nà pẹ̀lú àṣẹ àwọn ọlọ́run fẹ́lẹ̀ láìrat ọlọ́run ni mo fi ránṣẹ́ sí wọn iṣẹ́ rẹ̀ wọn ló fi ránṣẹ́ sí wọn fi sẹ́kù òun ni bàbá sí tàjáde àdábì fi sẹ́kù òun sì kàmáàdì fi sẹ́kù òun ni bàbá sí àdámù fi sẹ́kù bàbá wọ́n yẹn gidi sẹ́wọ̀n parẹ́ yìí fẹ́lẹ̀ láìrat iṣẹ́ rẹ̀ ni bẹ́ẹ̀ bá tí wọ́n ti iṣẹ́ rẹ̀ lọ má kájú gbígbà gbogbo ẹ̀kọ́ náà wọ́n gbà lójú rẹ̀ sáṣe pẹ̀lú mímọ́ pẹ̀lú àní ẹ̀tọ́ dá ilé o torí bàbá ti fà ní ẹ̀tọ́ dá sí ọlọ́run ò ní gbà bí sáṣe lè wọ́pọ̀ tó tà ní ẹ̀tọ́ dọ̀ ọ̀bá sílẹ̀ iṣẹ́ wọn dànù àníyàn rẹ̀ ni ò sí lọ́dọ̀ kábílà lọ́jọ́sẹ̀ rẹ̀ ọ́ dànù àníyàn rẹ̀ lọ́wà lọ́dọ̀ ábílà lọ́lọ́run fi gbaṣẹ́ tiẹ̀ kọ́nà inú ọ̀tẹ̀ pẹ̀lú náà ó wà ní òtẹ̀kì bọ́ọ̀bá tí ń ṣiṣẹ́ lọ tání rẹ̀ bá da pẹ̀lú iṣẹ́ táìmì ni má kájú àmọ́ nítorí ọmọ abọ́lọ́wọ́ ọba rẹ sọ nítorí ọmọ abá a sọ ni pé máa bẹ́ẹ̀ ní kọ̀kọ́ máa bẹ́ẹ̀ ń pa pé má tètè pa mí o nítorí ò lè gbádùn àfi táwọn ọ̀tá rẹ bá kú tán ò lè gbádùn àfi kó kú tán ló tó lè gbàjọba àwọn ọbẹ̀rẹ̀ ní ìsinmi ọwọ́ àtìgbà tó fìdí ẹ̀ ọwọ́ àrò ìgbé wọn ń sọ nǹkan kan ìwọ́n náà tó máa bá wọn sọ yìí kí lọ́kàn wọn bè yìí ọwọ́ àánú bírèènì tọ́ḿbìlẹ̀sì wá wà kọ́mà ṣé kí ni wọ́n ń pè yìí kọ́mà tí tọ́ḿbìlẹ̀sì lè kọ́pọ̀ tó dẹ́kítẹ́sàn lọ́kàn wọ ẹ sáà ti dé dẹ́nu kọ́mọ̀já wípé ní ọba ti já sàrámà lẹ́kùn ọlọ́run ti ṣáájọ torí bí ọba ṣáájọ ni ibi ó fi ọdẹ òun bó pè dé onírẹ́ nìkan ebi wọn náà tún wá pé tì í iṣẹ́ sì ń lọ náà nù àsọmọ èkó ọ̀wọ́ láwọn ẹni ọlọ́run ọlọ́ máa pa ìràwọ̀ náà má pàṣẹ náà má pa àlùbáríkà náà bí ọba pàṣẹ ẹ̀wọ́ tọ́lọ́ fi sọ́sọ̀ náà má pọ̀ má pa ẹnì kọ̀ọ̀kan wa náà o àti gbogbo ìtọ́ dálẹ̀ fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa náà
ọlọ́run bá wa gbèrú ẹ̀ èyí tó ti gbèrú má ṣe níṣẹ́ tí ó kù ṣe níjẹ́ àlọ́yè ọlá nabi Muhammad allatana majana warasatana majana allahumma arzuqna faqwa fi dini siyadata fi ilmi kifayata fi rizq siyadata fi badan tawbata qabla al-maut ruatan al-maut maghfirata ba'da al-maut جاوز على صراط النجاة الحساب يا الفضل والإنسان برحمتك يا معين يا أرك الموت ويا سام يا صاد اللهم اجعل ما في قلوب المؤمنين بلغ الأمية و20 سنة من غير قصة ومرض وسدات وفقد المعينين اللهم أرنا الحق حقا وارزقنا اتباع وأرنا الباطل الباطل وارزقنا اجتنابه لا قبل حي ولا عبادة ولا نزيد كما يا لا غير سبقات كلمات بعد مسلم الله المنصورون وإن جدنا وإن جدنا وإن جدنا حسبك الله 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 ومن اتبعك من ولا حول ولا قوة آية الكرسي bàbá oníyanjú kúrò Allah pẹ̀lú bismillah bàbá ṣe Kamadina Adabi kúrò Allah pẹ̀lú bismillah bàbá ṣe Adam kúrò Allah pẹ̀lú bismillah gbogbo àwọn afáwà tó wà ń bí afáwà kalẹ̀ ni àrísíkúná ni gbogbo àwọn àgbàlagbà ni iná àtẹ̀yìn náà wọn kò fún ọba àbọ̀ ọlọ́run àmójútó ọlọ́run ìṣọ́ rẹ̀ ọlọ́run bá mi ṣe fàfọ́ ní ẹgbẹ́ àtọmọ àtìyàwó àtọmọ kéwú àti jama ká máa bẹ dáadáa wọlá nabi Muhammad ayatul kursi afawa baba ọlọ́run kọ́ kára barika wọlá nabi wa Muhammad inna atainaka gbogbo àwọn olùfẹ́ ọlọ́run bí kíbi tẹ́ ti wá bá àgbàdo ayé o salatul fati ولا أولى ولا قوة سبحان ربك الحمد لله رب العالمين